ṣé mọ̀ pé tí Austin Emmanuel bá bọ́ sórí podcast kó máa bẹ̀rẹ̀ sí máa ro ẹjọ́ tí ò ní túmọ̀ gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ ṣé ẹ máa dúró àṣírí tó ti padà tú nígbà tí Austin Emmanuel bọ́ta ìtẹ̀lẹ̀ orí òun kò ṣe kinní kan àwọn kan rí bí aláṣejù normal obìnrin ni mo mọ̀ pé ó ń rojọ́ ẹjọ́ ba ayé ẹ̀jẹ̀ Austin Emmanuel ó bọ́ sórí podcast òun ru ẹjọ́ bàlàbàlà ta ló bí ẹ ní ẹjọ́ no ta ló bí ẹ lẹ́jọ́ o tiẹ̀ fi maturity sí rárá àwọn tí ò yẹ kó bu ẹ wọn á bu ẹ ibi tó bá ti sòótọ́ ọ̀rọ̀ torípọ̀ tí ń wá nǹkan tán fẹ́ fi de yín mọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á lò parọ́ kódà àwọn ẹlòmíì máa ní ṣe ló ń lára àtẹ̀lẹ̀ wọ́n máa ló ṣiṣẹ́ pé táìmù yìí ló wá ń jáde fún ló wá ń ṣe kinní kan torípọ̀ tí ń trend lọ́tún lọ́sì inú ẹ̀ ò dùn sí nǹkan re àwọn ẹlòmíì ò ní mọ ibi tẹ́ ẹ ti jọ ń bá bọ̀ àwọn ẹlòmíì ò ní mọ àwọn àṣírí kọ̀ọ̀kan tó ti jọ wà láàrin yín ìwọ fúnra ẹgbẹ́ máa padà ṣẹnu fóró níbi tó ti ń reply àwọn èèyàn wàá padà sọ nǹkan tí ò yẹ kó o sọ ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀ mọ́ wàá padà sọ torípọ̀ ní ẹyin lóhùn. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti jáde fún Austin Emmanuel ITELE arábìnrin tí a mọ̀ sí KEMITY ó mention Don Richard náà pẹ̀lú ẹ̀fún ó blast ẹ̀fún Don Richard nìkan ni ó blast nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó sọ̀rọ̀ gidi ó tún fún àwọn tí òun ṣe podcast tó fún wọn lépè yìí ẹ̀yin wa ẹ jẹ́ ká gbádùn nǹkan tí arábìnrin sọ. oríṣiríṣi la wá ń gbọ́ ìtẹ̀lẹ̀ fún ara ẹ̀ náà onílé ní lọ́wọ́ àlejò ó dì sẹ́rù kò sí nǹkan tí ìbá ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ ti jọ ọmọra ti pẹ́ ó ní átìsì kan kí n má dárúkọ kó má dàbí ìpolówó ọjà àtẹni tó mọ̀ rí o àtẹni tó mọ̀ rí ó láì kó máa promote gbogbo wọn especially àwọn upcoming artists àwọn tó dẹ̀ ti ń lò tipẹ́ kò ever dà wọ́n nù ṣe ló tún kó àwọn èèyàn kún wọn àfiwọ́ tí o bá níṣẹ́ lórí sẹ́ẹ̀tì yẹn nìkan ló kù iṣẹ́ mi tó bá máa ṣe ó máa make sure pé òun wá iṣẹ́ kan fún ẹ o ò dẹ̀ ní kúrò ní location ẹ̀ láì gbowó bẹ́ẹ̀ ni àwọn tí ò tiẹ̀ pè sí location gan á tún máa ṣoore fún wọn lábẹ́lẹ̀ kí ló ń ṣe yín àwọn tẹ́ ẹ wá ti jọ wà tipẹ́ ẹ wá torí pé iná ọ̀la ti yín ń jó ẹ wá ṣe bíi pé ẹ mọ̀ wọ́n rí mọ́ ẹ wá máa wà rándanrandan ẹ̀yin náà ẹ wo write up tí Don Richard ṣe pé Don Richard bá wọn dá sí láti jọ ẹ wo write up tí màá yẹn kọ ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ yẹn lè yé ẹni tó bá ní òye ṣe kọ́ tí ń dárúkọ máa yẹn ti pẹ́ ẹ wo nǹkan tó kọ sórí Facebook májì nǹkan tí máa yẹn kọ láàrin méjì pé ẹ ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi àwọn ọkùnrin náà ti jáde Austin Emmanuel ló kọ́kọ́ ń dó Aisha Tiraji kítọ́ imasi tó máa do ẹ wá ń fòbò ara yín ṣe ẹlẹ́yà ẹ̀yin náà máa wà àwọn kọ́mẹ̀ntì lórí Facebook lásán ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí yín máa sọ̀rọ̀ sí yín àtẹnitán dó tó di àdó tó ṣì tó jẹ́ pé kò sọ́kùnrin tó bá sùn láyé ẹ̀ tí ò kí ń di olòṣì tí ò kí ń padà tọrọ jẹ ẹ padà ń fẹ̀jẹ̀ ara yín síta àtẹnitán pé cream àti vita lásán la rí ayé wọn ò nítumọ̀ ẹ padà ń fẹ̀jẹ̀ ara yín síta ọ̀rẹ́ méjì wá ń jà KEMITY náà wá ń dá sí ẹ̀fún náà ẹ̀fún nínú kọ́lé oṣó òun náà ń dá sí àwọn yẹn ti padà rí tọmọ yẹn náà mú dání kí ló mú ẹ tó ń fẹnu sí ọ̀rẹ́ méjì ń jà á ti padà gbọ́ gbogbo ayé ṣàgègè àbí ànàpájà ẹ wo kọ́mẹ́ǹtì yìí lókè ń bẹ̀ yẹn á ti padà gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tó yẹ ká máa gbọ́ bí KEMITY ṣe bó ṣe dó Austin Emmanuel bó ṣe padà lọ ń dó ìtẹ̀lẹ̀ bó ṣe fòbò dání àwọn méjèèjì rú ó jẹ́ rójò òótọ́ gbogbo ẹ̀ la padà gbọ́ Austin Emmanuel nìkan ló ń ru ẹjọ́ òṣì tó ń ru ẹjọ́ ọ̀yà láì ṣe obìnrin ṣé torí kò ń dirun orí ẹjọ́ òfò tẹ́ ń ro Jùmọ̀kẹ́ Kúdàísí tó jẹ́ ìyàwó Austin Emmanuel tẹ́lẹ̀ torí bá a ṣe gbọ́ allegedly wọn ò fẹ́ra wọn mọ́ òun náà ti padà bọ́ sórí live program òun náà ti wá sọ tẹnu ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn ọkùnrin tí wọ́n ṣáìdì Austin Emmanuel ó ní ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ bá mi gbọ́. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló mú yín orí mi ló ń jà fún yín ṣèbílẹ̀ yín náà gbé wá láti wá ń do kẹ́ẹ̀bì ṣèbílẹ̀ yín láti wá ń do Ọlọ́run ló mú yín ẹ̀sìn ló jẹ́ ti yín ẹ̀sìn ló jẹ́ ti gbogbo yín Ọlọ́run sì máa jà fún mi ṣẹ̀dá mi sì máa jà fún mi jù báyìí lọ ṣé o mọ̀ pé láti bí 30 years ago ni màá wà létí màá máa sunkún tí mi sọ̀rọ̀ sí social media pé bó ṣe ń lọ rèé láì ṣàrájì àti Austin Emmanuel tí mi sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ló dé bá yín ìṣẹ̀dá mi ló jà fún mi ó ní ẹ̀sìn máa jà fún mi ju eléyìí lọ ilé yín náà ti wá ń do. ó lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣèbí ilé yín náà ti wá ń do Aisha nígbà tí ọkùnrin bá wà ní movie industry tó pẹ́ ní tin underskirt àwọn ọkùnrin kan náà wà ní movie industry pẹ́pọ́n máa ní girlfriend wọ́n máa fi girlfriend ẹ máa gba owó lọ́wọ́ àwọn bàbá aláyé owó girlfriend ẹni wọ́n fi máa produce movie bí fíìmù wọn ò tiẹ̀ lórí tí ò ní irú tó pé wọn mọ̀jú kan ṣọmọ ta lọ nínú fíìmù wọ́n kún movie industry tán pọ̀ o wọ́n pọ̀ o ẹ máa gba owó lọ́wọ́ girlfriend tẹ́ ẹ̀ ń fẹ́ ká ló máa gbé òògùn fáwọn bàbá aláyé owó tó bá ti wá gbà ń bẹ̀ ẹ̀yin gan lẹ́ máa tún máa gbé fáwọn bàbá aláyé míì
ẹ máa fa àwọn obìnrin ẹ máa ṣe business, ẹ máa gbé obìnrin fún àwọn mákẹ́tà kán lè ta fíìmù yín tó bá padà wá bu yín lọ́wọ́ padà wá di rédèrèdè. Ẹ ṣe pọ̀ ní movie industry, òun làwọn ọkùnrin kan ò fi ní lárí tó àwọn obìnrin kan tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nìí. Àwọn ọkùnrin kan náà dẹ̀ ṣe dọ̀la. Kí ló dé? Ọkùnrin míì ní ìyàwó sílé tó yẹ pé ìyàwó tọ́jọ́ fẹ́ra wọn ní ṣùlọ́kà, ó mọ̀ rárá kò mọ̀ rárá, man friend bíi 17 ló wà lọ́wọ́ ìyàwó ẹ̀. Níwọ̀nba ìgbà tí ìyàwó ṣáà ti ń kó wọlé tó ti ń bọ̀ tó ti ń kọ́lé kiri bí ẹyẹ, kò ní dún, ó dijọ́ tí dàbá dé kórin tó máa dòwe káwọn èèyàn tó wá máa sọ̀rọ̀. Ìyẹn ò tiẹ̀ kàn wá. Èwo ni interview òṣì táyé yín ti bàjẹ́? Gbogbo ẹ̀yin tó ń gbé Àìṣà Tìrájí lọ dó nílé yín, ẹ̀yin náà ń bọ̀ ọ̀tà ẹ̀ ń sọ̀rọ̀, ẹ ti padà gba sáìsì yín lẹ́nu Jùmọ̀kẹ́ Kúdàísí. Ọ̀sìn Manu àti Ìtẹ̀lẹ̀ ń jà, KEMITY ń dá sí i. Gbogbo nǹkan tó yẹ ká padà máa gbọ́ nípa oníkálukú yín bẹ́ẹ̀ ṣe ń bọ́ pátá ní location, a padà ń gbọ́, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ẹ wá ń fẹ̀dí ara yín síta láti bí Ọ̀sìn ò ṣe lè dọ́mọ tọ́ tó jẹ́ pé wọ́n bá ń tọ́ ọmọ ni, tó jẹ́ pé wọ́n ṣe wedding fún nígbà tóun àti Jùmọ̀kẹ́ Kúdàísí tí ò ní kọ́bọ̀ ń bẹ̀, tó jẹ́ pé àwọn obìnrin ló ń bọ. Obìnrin tó bá ti wá rí jẹ lọ́wọ́ ẹ̀ mọ́, ó máa jọ máa jà ní. Gbogbo ẹ̀ pátá láti padà wá gbọ́ lórí social media àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó máa jáde. Bí Ìtẹ̀lẹ̀ àti Ọ̀sìn ṣe ń dó KEMITY allegedly ó wà lórí social media torí ẹ̀rí dìvẹ́ǹdì. Oníkálukú yín wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, ẹnìkan ló mẹ́nìkan. Ẹ má torí pé ọwọ́ yín wá tèkúdà ẹ wá wà ń bẹ̀. Àìmọye àwọn ọ̀gá tó wà ní social nínú movie industry tó jẹ́ pé àwọn atọ́kùnrin àtobìnrin á máa wọ́n ọkùnrin àdẹ̀mọ̀ àwọn obìnrin tó jẹ́ pé àwọn tọ́jọ́ ń kọ́ra wọ́n ń lògo ara wọn. Wọ́n á máa ṣe bíi Van Damme, táyé bá ti yí sọ́dọ̀ wọn máa ṣe òṣì, wọ́n á máa ṣe rédèrèdè. Ìwọ tí kinní yẹn bá kàn má bọ́ tàwa rojọ́ kán má sọ pé ṣe ló ń lara wọn. Ọlọ́ọ̀bá tó ń ṣe bẹ̀ ò tí kúrò nídìí àrò. Àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀yin ọkùnrin òbò lẹ fi bàgbésí ayé ara yín jẹ́, òbò lẹ fi sọ ògo yín nù. Òbò wọ́n fẹ́ dé location kan àlejò, wọ́n máa fi girlfriend bíi 4 wọ́n máa fi á sí different rooms. Wọ́n máa parọ́ fáàbò àwọn obìnrin, màálù ẹ̀ nínú fíìmù kíní kan máa ṣe kíní kan, wọ́n á dó wọn. Àtobìnrin tó ní ìdààmú lára, àtobìnrin tó ní ìfòró lára, gbogbo náà wọ́n á ṣe rádaràda. Àtẹ̀ntọ́ ẹ̀kọ́ yìí máa wá ẹni tó máa mọ́dà ẹ̀ tí wọ́n máa tọ́ sọ́nà, wọ́n ti ń di girama òjijì. Gbogbo mákẹ́tà ló ti bá wọn sọ, ayé ló ti dáyé YouTube ní ìsìn. Kí lẹ fẹ́ fún YouTube? Ṣé YouTube máa dó yín ni? Èyí tó dánú ògo yín wọ́n ti fẹ́ pọ̀n gbà. Ẹ wá ń ṣe rádaràda. Ṣé lẹ́yìn podcast yìí tẹ́ máa dálé agbára yín ò ní ká? Àtẹ̀yìn artist ẹlẹ́nu fóró, any small thing yẹn ti wọ́n wọnú díẹ̀ máa wá tá à jẹ́ nǹkan kan náà ayé ìtàn ní ká wá ṣe interview. Lónìí yẹn àdá wọn lóhùn ni. Ṣe bí ipá gbọ́ nítorí mi ò ráyè. Sọ ráyè yìí ráyè, mo busy ṣògbó rádaràda yẹn lọ. Àwọn ológun àná tó yẹ pé wọ́n rọ́wọ́ mú ní movie industry mọ́, podcast náà fi ń bojú. Àwọn olùṣàlàyé bàjẹ́ tẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe interview fáwọn gan, ayé tí wọ́n gan bàjẹ́ ju ayé yìí tí wọ́n ń gbé microphone sí lẹ́nu lọ. Ẹ wá ń ṣòṣì lọ online, oríṣiríṣi àṣírí bẹ́ẹ̀ ṣe ń bọ́ pátá, bẹ́ẹ̀ ṣe ń dóra yín, bẹ́ẹ̀ ṣe léyàwó Ọ̀sìn kúrò nílé ọkọ torí òbò Àìṣà. Ẹ̀yin olùṣẹ̀yìn alábòsí tẹ́pà bòsí so yín pọ̀, ẹ ti padà wá dọ̀tá ń sìn, ẹ̀yin nu Ọlọ́run nu ìtàgé.